ẹ̀yin ayé ẹ show face. Tala pè ta ní yọjú ẹ kórí ibùkún yín àyín járe. Ṣọ́jà àwọn ayé mọ̀ ni. Àbẹ̀ ṣògùn ìkà mọ̀ ṣùgbọ́n ìkíni burúkú wáyé oúnjẹ àdá dúró. Àwọn náà mọ̀ ń ṣebi tó tọ̀ ẹ wo ìyẹn tí ẹ̀kọ́ ló bá mi ní tó ṣẹlẹ̀ ní pé bẹ́ẹ̀ ṣe rí mi bí mo ṣe wà mo ní ìṣòro kan tí mo fẹ́ yanjú ni. Kò sí ṣòro tó wá fẹ́ sọ̀bù àwọn ọmọ bẹ́ẹ̀ sọ̀bù ẹ̀ kọ́kọ́ á jókòó síbi báyìí náà. Ẹ ya wèrè. Sórí yóò burú. Orí làwèrè bíi kúlé èbú. Kẹ́ tó gbámọ́lẹ̀ bí egbére tí ò rí ṣe. O lè sí kẹ́ tó lanú rẹ̀ bí ẹsẹ̀ ẹran. Kí lẹ kó jọ sára yìí tẹ́ dàbí wèrè tuntun. Ẹ dàbí wèrè ojú Jackson. Tóra wí tán nísẹ̀ ẹ̀ ń pọ̀ kàkà kú bí ẹni pọ̀ kàkà kú bí ẹni. Sẹ́ ìyá wèrè mọ́ tilẹ̀. Tọ́ bá fèmí àti ẹ̀ka rẹ̀ nísìnyí sẹ́mi àti à ń bẹ̀ nínú ẹgbẹ́ tó bá ikú ya sọ́gun tó gbé wọ̀. Ó wọ́ wèrè ni. Wọ́n kẹ́kọ̀ọ́ wọlé èyí ló ráyè mọ́. Ká yẹ yín.